ṣe lé ọba odidi ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ó ṣe lé sórí gbá wọn ká gbọ́ ọmọ yọwọ́ ẹ̀ ọjà ti ń ṣe àwọn ńlá káyìí ní kàyéfì ibo wọn ti ṣe ibo ló ti ń yoru bí ọ̀rọ̀ yẹn táwọn gbé yẹ̀wò dáadáa tá gbé yẹ̀wò wọn ní bàbá pàṣẹ wípé ẹ padà sílé ìyẹn ìbọn àgbà pẹ̀lú àwọn tó gbé mọ̀lẹ́bí rẹ̀ ẹ̀dá ayélujára ẹ lọ yanjú ara yín tó ní wọn lẹ́gbẹ̀ẹ́ ti wà nílẹ̀ tẹ́lẹ̀ kó tó di wípé bàbá ọba Gandhi àwọn dórí àpèrè wọn lágbàáyé bàbá ọba Jímọ̀ ni ẹjọ́ ti wà nílẹ̀ wọn ní kọ́dà wọn sọ wípé kò sẹ́ni tó lè dájọ́ yìí àyàfi tó bá tuntun mi bá dé ni ló ní agbára láti ṣèdájọ́ yẹn torí báyìí wọn ní bàbá ọba Jímọ̀ Àjàgbadé wọn ní bàbá ti wàjà ẹni tó lè jẹ igbákejì ìyẹn rántí oyè wo ìyẹn padà rántí ká máa bọ̀rọ̀ lọ ẹni tó lè jẹ bóyá alábẹ̀sẹ̀ kọ́ ìyẹn padà rántí ẹni tó lè jẹ igbákejì tó délé de ọba tí mú àfin dání wọn ní kò lágbára láti ṣèdájọ́ lórí rẹ̀ sọ wọn ní kálukú tí a mọ̀ ìgbà bí ìdájọ́ bá tiẹ̀ wáyé ó ní bàtà tó bí bá dé ọjà tí oníkálukú retí ó wá lè jẹ́ wípé ọba mùsùlùmí làwọn retí ìṣàmọ̀ pé wọ́n ti sọlá kí lè mọ́ àtàwọn èèyàn rẹ̀ káwọn ọmọ retí ọba mùsùlùmí ìgbà tó wọn bèè bí ti ṣe dé ọba kìrìsìtẹ́nì lọ́jẹ́ ìṣàmọ̀ pé mùsùlùmí ló gbé ọ̀pá àṣẹ lé lè mọ́ mọ̀jà gbólọ́wọ́ mùsùlùmí mùsùlùmí ni ọba Jímọ̀ Àjàgbadé mùsùlùmí ni wọ́n mùsùlùmí baba àwọn ni wọ́n gbé ọ̀pá àṣẹ lé lè mọ́ mọ̀ lọ́wọ́ gbà yé wọn kọ́dà àwọn làwọn ọ̀rọ̀ pẹ́pẹ́ kan wáyé nígbà yẹn ibi lágbájá ńkọ́ wọ́n nígbà fẹ́ gbé tí wọ́n fà lọ́wọ́ àbíà wọ́n ní bàbá Jímọ̀ Àjàgbadé lágbájá ńkọ́ wọ́n ní akéètsí ọ̀gbọ́n sọ̀rọ̀ yẹn wọ́n ní bàbá tó bèrè lágbájá ńkọ́ kọ́dà àwọn ní aṣọ débi bíà sẹ́ni yóò sì kéré báyìí ìyẹn wọ́n ń rífà sí Ìmámù Àgbà yìí bíà sẹ́kọ̀ sì kéré wọ́n sá sọ ọ̀dọ̀ wọn sọ bọ̀ wọ́n gbé ọ̀pá àṣẹ lé Ìmámù lọ́wọ́ mbẹ́ ibẹ̀ mo ti ní sáyìn ní ya fọ́tò rẹ̀ ibẹ̀ mo ti gbọ́ ọ̀pá àṣẹ pẹ̀lú owó sí báyìí wọ́n ya fọ́tò rẹ̀ ó dọ́ pẹ̀lú àwọn èèyàn wọ́n ya fọ́tò papọ̀ yín fi hàn wípé nínú ààfin Ṣọ̀ún yìí gangan níbi Ògbómọ̀ṣọ́ ìyẹn ti gbé láwà ní fún mo kí gbogbo wa káàkiri ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ mo kí gbogbo àwa mùsùlùmí mo kí gbogbo àwa kìrìsìtẹ́nì mo kí gbogbo àwa oníṣẹ̀ṣe kí n tó tẹ̀síwájú mo kí bàbá wa His Imperial Majesty ọba Àfọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òrùmagẹgẹ kẹta bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kí ló bẹ̀rẹ̀ kọpẹ́ lọ́wọ́ kọ́ dọ́kínní káwọn ẹ̀sìn ọba wọn jẹ kópẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní gígùn ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà fún bàbá wa gbogbo bí tí wàá wù kẹ́ pẹ́ láyé tó bàbá èmi àlàáfíà yín àlàáfíà tó pé lára ẹ̀dá ṣáká ní àlàáfíà tó jingiri láyé àlàáfíà tó jẹ́ wípé ẹ̀mí rẹ̀ ó wà gùn ju billions of years tá à ń tọrọ fún yín gbogbo gbà lọ àmì àṣẹ ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ a ò ní rí wàhálà a ò ní rí fìtínà. ọ̀rọ̀ tó wà nílẹ̀ lálẹ́ yìí àbòsí àfà tábà tó wá lè wípé àbòsí àwọn àfà náà ó sì tó bá mu torí wípé ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà ni ló ti fojú hàn sẹ́yìn nípa awuyewuye oyè lè mọ́mọ́ àgbà ní Ògbómọ̀ṣọ́ tó wá jẹ́ wípé tábà ní ká gúrùpù wọn sí 100% bíi 60-65 ni ló fẹ́ jẹ́ wípé wọn ò tò lẹ́yìn òtítọ́ wọn ò tò lẹ́yìn òdodo ìwọ̀nba àwọn pétéré ni ló tò lẹ́yìn òtítọ́ ni ló tò lẹ́yìn òdodo ìdí nìyẹn tó mú àwa tá a jẹ́ táyì sọmọ kéwú tá a kì í sàfà ló jẹ́ kí gbogbo wọn bẹ́ síta ló jẹ́ kí gbogbo wọn fọ́n síta wípé pàápàá jùlọ èmi wípé ibi tí wọ́n ń ti ẹ̀sìn Islam lọ ibi tí wọ́n ń ti ọ̀rọ̀ awuyewuye oyè lè mọ́mọ́ àgbà ní Ògbómọ̀ṣọ́ yìí ibi tí wọ́n ń ti lọ yìí kọ́lọ́n kó ṣọ́ wa pẹ̀lú ogun kọ́lọ́n kó ṣọ́ wa pẹ̀lú ìjà ìsìn ìdí nìyẹn tí a fi ń jáde lóòrèkóòrè láti máa fi ìtí ń jẹ́ ìdí òtítọ́ láti máa fi ìtí ń jẹ́ ìdí òdodo ká máa fi hàn láti máa fi ìtí ń jẹ́ ìdí òtítọ́ ká máa fi ìtí ń jẹ́ ìdí òdodo ká máa fi múlẹ̀. ṣé ẹ rí ọ̀rọ̀ talẹ́ yìí kò yí ẹ rí i pé ìtí mo pe táìtù rẹ̀ ní àbòsí àfà fídíò nìkan jáde fídíò nìkan jáde kó tó di fídíò tẹ́ mo yìí kó jáde mo ṣe àwọn sọ fún wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá ní orí ọ̀fẹ́ láti wo fúnra tuntun tí mo bá ṣe káwù lágòkè délẹ̀ káwọn fò fídíò lọ́wọ́ yìí wa ìtumọ̀ fídíò náà yìí wa mo máa ń bẹ̀rẹ̀ lórúkọ náà lórúkọ àdébọ̀n sàlẹ̀ lórúkọ Jesus Christ lórúkọ nílà gbogbo ìjọba jẹ́ tiwa ní mẹ́tẹ̀ẹ̀ta kámú máa fọlọ́ fídíò wa táwa wo fídíò ìtàn tá a gbádùn rẹ̀ ló fi máa ń parí wípé ká subscribe sí channel àwọn tábà ti subscribe tẹ́lẹ̀ ẹ̀ka ni àwọn tábà dé pé àwọn fúnra yà ti subscribe fídíò táwọn ìjọba sàlẹ̀ lọ́wọ́ tún àdìsí wọn kọ SUBSC subscribe káfíńkà tẹ lórí tábà ti fi kàtẹ lórí yọ padà yóò subscribe yóò gbé sẹ́yìn yóò wá gbé àwọn kékeré kásẹ̀gbẹ̀ àgbo yẹ káfíńkà tẹ àgbo yẹn wà padà yóò pèsè àwọn mẹ́ta ìtọ́ wà lókè rẹ̀ tí wọ́n kọ́ lórí dúdú tàbí funfun òun gangan òní kátẹ yẹn bí a ti gba notification yẹn ní kété táwọn fúnra wa ti jáde ó ṣe fídíò sí mẹ́ta ni ẹ̀yin lẹ́kọ̀ọ́ máa rí ló sì tó ìlà wa ni lábàá wọlé fídíò yìí àìsàn jẹ́ OIMC káfíńkà tẹ lórí káwá fọ́lọ̀ ìgbà successful ìwádìí successful yẹn bá ti ra kọ̀ máa ń bá ṣe nìyẹn lábẹ́ fídíò ìgbà ìgbà THAKANS ẹ̀jẹ̀ káfíńkà tẹ lórí olùgbà successful káwá fọ́lọ̀ rẹ̀ káwá fọ́lọ̀ rẹ̀ tó bá ti wá successful yẹn bí àǹdà kọ̀ máa ìdíṣẹ́ yẹn ẹ̀kọ́ àwọn fídíò kan wà tó jáde ní fìlera ó lè jáde láàárọ̀ kápútà gbé ọ̀sán lẹ́tọ̀ọ́ ìwò tí fìlera wá jáde lábẹ́ rẹ̀ ìjàpọ̀ JOAMC go ẹ̀ka tẹ lórí tàbí lábẹ́ rẹ̀ ìjàpọ̀ temple design love ẹ̀ka tẹ yóò wá bí lọ sí ẹ̀fọ́ rẹ̀ ní pé ẹ̀jẹ̀ dára pátá mọ́ ilé iṣẹ́ master scientific ìwọ̀n náà ìbàjẹ́ ìjẹun wa òmìnira wọn bá bọ̀. ẹgbẹ́ tó máa ń sọ lọ táwọn wo fídíò tó yìí tán káwá padà sẹ́yìn á wà ní orí ọ̀fẹ́ láti gbogbo àwọn fídíòs láti ṣe kalẹ̀ pátápátá
ilé iṣẹ́ TV a wà ní orí ọ̀fẹ́ láti wo bẹ̀ lọ káwá wo lọ lẹ́yọkọ̀kan kejì ẹ wà ní pé tẹ́ bá ti ń wo àwọn fídíò yìí sí ní fídíò titun tẹ̀sẹ̀ kan yẹn yóò wá yé dáadáa yóò wá yé yé ìtumọ̀ rẹ̀ yóò wá yé àbòsí àfa. ṣe rí fídíò tí mo ṣe kí n tó ṣe léyìí ẹ rí wípé mo ṣe lórí àfa kan ni àfa tí mo wá ṣe lé lórí yìí àbòsí pọ̀ kì í ṣe ẹjọ́ eléyìí kì í ṣe ọ̀rọ̀ awuyewuye oyè lè mọ́ máa gbàdúrà Ògbómọ̀ṣọ́ ó ń ṣe bí orí rẹ̀ gangan mo ti kọ́kọ́ máa fà yìí ọ̀rọ̀ kan ti ṣẹlẹ̀ sẹ́yìn awuyewuye kan ti ṣẹlẹ̀ láàrin pásítọ̀ kan àti ọmọ mùsùlùmí kan tí pásítọ̀ yẹn ṣe ìrànlọ́wọ́ fún ọmọ mùsùlùmí yẹn lẹ́yìn ọ̀rẹ́yìn ó padà di sọ atayányán tí gbogbo ẹ̀ dàrú tó dariwo àáfàá yìí wà lórílẹ̀‐èdè yìí àáfàá yìí wà ní Ìbàdàn torí ìlú Ìbàdàn ni ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ báwọn yẹn ṣe wá ń sọ nígbà tá àáfàá yìí dá sí tán ni wọ́n sọ pé ṣe bí ìlú Ìbàdàn ló wà látijọ́ yìí ṣe bí ìlú Ìbàdàn ló wà tọ́rọ̀ yìí fi bẹ̀rẹ̀ lórí ayélujára tó ń kálukú rí ti ń lọ láwọn tó lè dá sí ń dá sí àwọn tí ò dá sí wọ́n ń wòran kí ni ipa tí àáfàá yìí kó nígbà yẹn ọ̀rọ̀ yìí ó ti rìn jìnnà kó wá tó di pa àáfàá yìí dá sí dídá sí tá àáfàá yìí wá dá sí ó wá dàgbà tẹ́gbẹ́ tó ba ọ̀rọ̀ jẹ́ làwọn yẹn fi wá ń pariwo wípé àwa mùsùlùmí ṣe rí báyìí ẹgbẹ́ mo sọ wípé mùsùlùmí lèmi náà ṣùgbọ́n àní rí òtítọ́ ká sọ wípé àní sọ torí pa jẹ́ mùsùlùmí torí táwọn àáfàá wa máa ṣe wá sí ẹ̀ fún wa ni wípé a gbọ́dọ̀ sọ òtítọ́ ká sọ òdodo ká rin òtítọ́ ká rin òdodo látòkè délẹ̀ gbogbo yẹn wá kẹ́nu bo àáfàá yìí ẹ̀yìn ọ̀rẹ́ yìí ó padà mú ẹni yẹn sọ́dọ̀ láti fi jẹ́ wípé ìrànlọ́wọ́ ó lè wáyé ìrànlọ́wọ́ lè má wáyé gẹ́gẹ́ bí tóun sọ nígbà yẹn gbẹ̀yìn ọ̀rẹ́ yìí ẹni tó mú sọ̀rọ̀ ẹ̀ tó padà kúrò lọ́dọ̀ rẹ̀ tó ní pé ó fẹ́ fi ọgbọ́n sọ òun di ọmọdé kéwu rẹ̀ àárín yẹn yé àwọn méjèèjì ṣùgbọ́n kókó tèmi fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ ní tó mú mi ṣe fídíò yìí gangan ni wípé àáfàá yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tèmi ọmọ àáfàá yìí nìyí wọ́n tẹ̀yìn ọba dá sọ̀rọ̀ kó dá sí nítorí Ọlọ́run ọba tí ẹ̀ bá fẹ́ ṣèrànwọ́ kó ṣe nítorí Ọlọ́run kó ṣe nítorí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní táwọn àáfàá máa fi ń ṣe wáàsí ṣùgbọ́n wọ́n máa ń yà mí lẹ́nu wípé àwọn àáfàá kọ̀ọ̀kan wáàsí tí wọ́n ń ṣe jáde yẹn wọ́n ń takò wáàsí yẹn èmi fi àṣọ pé mi ò ní dákẹ́ mi ò dẹ̀ ní wò ó náà torí pé mùsùlùmí gbogbo wa tí wàhálà bá délẹ̀ ọlọ́mọdé kárí wàhálà wọ́n jàrí jẹ́sìn wọ́n jàrí fìtínà kò sẹ́nì kankan tọ́bọ́nú rẹ̀ ẹ wo Palestine àti Israel tí wọ́n ń fà lọ́wọ́ báyìí tí ìjà yẹn ti ń tàn bí ẹni kó ti tún di ti Iraq bí Iran sì ni wọ́n pè ní ìpìlẹ̀ wàhálà la máa ń rí ìpìlẹ̀ wàhálà la mà ibi tó lè yọrí sí ibi tó lè lọ fàbọ̀ sí kò sí ẹnì kankan tó lè fọ́ sọ̀yà pé ibi tó máa fàbọ̀ sí nìyí ìdí nìyẹn tó mú kálukú pariwo tó mú oníkálukú pariwo tá a bá wá wo ẹ̀sìn Islam tá a lágbé dání yìí tá a bá wo ẹ̀sìn àwọn kìrìsìtẹ́nì tá a bá wo ẹ̀sìn àwọn oníṣẹ̀ṣe àwa mùsùlùmí là ń pe ẹ̀sìn Islam ní ẹ̀sìn alálàáfíà ẹ̀sìn alálàáfíà là ń pè gbogbo gbà wípé kò sí ẹ̀sìn míì láyé tá a wà yìí àtọ̀run tó ní àlàáfíà tó tẹ́sìn Islam báwọn afáwa ṣe máa ń kà jáde ní Al-Quran ṣùgbọ́n tí nǹkan bá wá ṣẹlẹ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ tẹ́ bá wá wo ipa táwa mùsùlùmí máa ń kó ẹ̀rín ọ̀pá yín wípé ṣé ẹ̀sìn gangan táwọn kọ́ lálàáfíà yìí ṣẹ̀sìn lálàáfíà sáwà gangan ní àlàáfíà á wà rí pé àlàáfíà wà nú ẹ̀sìn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ní alákatakítí ọ̀pọ̀lọpọ̀ wa ní alákatakítí ọ̀rọ̀ tó ti ń ṣẹlẹ̀ tí wọ́n ti ń rí tí wọ́n ń gbọ́ tó ń tàn káàkiri gbogbo àgbáyé tó jẹ́ wípé lè mọ́ mú àgbáyé yìí gangan ń ló gbé sórí ayélujára fún gbogbo àgbáyé pátápátá òun ló gbé sórí ayélujára òun ló polongo rẹ̀ síta tó wá jẹ́ wípé bí ọ̀rọ̀ ṣe ń lọ ọ̀tọ̀ ni ariwo ti ń pa síta ọ̀tọ̀ ó ti dàrú mọ́ gbogbo ayé lọ́wọ́ ó ti dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ débi wípé fọ́nrán rẹ̀ nìkan ńlọ́pọ̀lọpọ̀ èèyàn ń rí nítorí dẹ̀ ń sọ jáde làwọn èèyàn ń gbọ́ nítorí sọ pé ó ń ṣẹlẹ̀ ọba ló fẹ́ yọ òun lóye o gbogbo tí ń pariwo òun làwọn èèyàn ń tẹ̀lé ní làwọn èèyàn fi máa ń wò wípé ọba kìrìsìtẹ́nì tó ṣẹ̀ṣẹ̀ jẹ tó bá lè mámù lórí oyè kí wá lọ́fà tí ọba fẹ́ yọ lè mámù kúrò lórí oyè látún gbọ́ lẹ́yìn ìgbà yẹn wípé ìgbà tó bá fẹ́ joyè bí lè mámù òkun ọba díàfọ̀ ìgbà tí lè mámù ti kún ọba nígbà tó bá ń du oyè lè mámù ò lérò wípé ó lè bọ́ sọ́ba lọ́wọ́ ọba gan ò lérò pé ó lè bọ́ sóun lọ́wọ́ sẹ́mọ̀ pé Ọlọ́run ní yan ọba ọ̀pọ̀lọpọ̀ èèyàn pọ̀ tí wọ́n jáde èmi wàá rò pé nìkan lè fọ́ sọ́yà yìí pé èmi ni wọ́n mú tàbí èmi ní wọ ní padà jẹ ọba Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ òun kálukú ọmọ bẹ́lọ̀ náà ni òun kálukú ọmọ rìn sọ́tún ọmọ rìn sósì
so mo rò pé bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ wọ́n bá Lèmọ́mù àgbà sọ́ngbà yẹn gẹ́gẹ́ bí Lèmọ́mù náà ti fẹnu ara ẹ̀ sọ bí fídíò kan ó wá lóun sọ fún wọn wípé bàbá kò rọrùn torí wípé àwọn tó jẹ́ mùsùlùmí nínú ẹ̀yin tẹ̀ ń du ipò ọba yìí tá a bá gbé yẹ̀wò wọ́n pọ̀ gan lẹ́yìn tẹ̀ jẹ́ kìrìsìtẹ́nì lọ gbogbo àwọn mùsùlùmí yìí pátá ẹ̀yìn òun lẹ́dẹ̀ ti ń kírun òun la síwájú fún gbogbo wọn ló sì ti to òun wálé ọkọ̀ kan sẹ́ni pé mùsùlùmí gan pọ̀ mbẹ́ èèyàn mélòó lọ́fẹ́ ẹnìkan sì ni yóò dépò ọba káwá fi wé pé kìrìsìtẹ́nì yóò sọpọ́tì kìrìsìtẹ́nì ó wá lóun sọ fún bàbá wípé ọlọ́run o àwọn mùsùlùmí yìí ló ń gbọdọ̀ sọpọ́tì torí wọ́n pọ̀ ẹwà rí yẹn sẹ́ni pé òótọ́ ọ̀rọ̀ jáde mbẹ́ yẹn torí wọ́n ní pé wọ́n jọ ń tàkọ̀rọ̀sọ pẹ̀lú bàbá wa ọba Ghandi kọ́lọ̀ rẹ̀ ní bàbá fún wa kó fún ọba lọ́pọ̀lọpọ̀ àlàáfíà bàbá wa kábíyèsí sọ tinú wọn jáde Lèmọ́mù náà sọ tiwọn náà jáde wọ́n sọ wọ́n rún pin síbẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ ká gbé nǹkan kan yẹ̀wò irú ọ̀rọ̀ yẹn sísọ láàrin ọba àlú pẹ̀lú Lèmọ́mù àgbàlú èmi ń wò wípé tí ọba sífẹ̀ẹ́ láàrin àwọn méjèèjì irú ọ̀rọ̀ báyìí ò lè wáyé kí wọ́n jọ jókòó lẹ̀ kí wọ́n jọ sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ káàsì tó fi ṣàwàdà kan parí rẹ̀ síbẹ̀ náà tí ọba sífẹ̀ẹ́ tó jingiri láàrin àwọn méjèèjì irú ọ̀rọ̀ yẹn ò lè wáyé tó bá tún wá wáyé nídàkejì tó bá jẹ́ pé ọ̀nà ìjà lọ́gbà wáyé ojú ẹsẹ̀ nìjà yóò ti bẹ̀rẹ̀ ojú ẹsẹ̀ ìnìjà yóò ti bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ṣé ìgbà tí mi wá ràn yín lọ́wọ́ nígbà tẹ́ fẹ́ fi tẹ̀ ń dúpọ̀ ọba ṣe ló wá fẹ́ fa tẹ́mọ̀ bínú sí mi Lèmọ́mù sọ̀rọ̀ lọ́bẹ̀ wọ́n sọ wọ́n dẹ̀ parí ẹ̀ síbẹ̀ bọ̀ǹbà tá tó máa gbọ́rọ̀ ni wípé torí tí Lèmọ́mù ò ti kún ọba ní táìmù tí ọba ń du ipò ìlọ́fà tí ọba fi fẹ́ yọ Lèmọ́mù nípò Lèmọ́mù àgbàdo Ògbómọ̀ṣọ́ ọjà ariwo tí Lèmọ́mù gbé jáde sẹ́dẹ̀ máa pẹ́ tí bá ń tóun sọ jáde táwọn èèyàn ń gbọ́ òun nìkan ní ń ṣe fídíò ọba ò ṣe fídíò jáde débi kí wọ́n fi gbà pé tí ń bẹ lẹ́mìí ọba lélẹ́yìí òun nìkan ní ń ṣe fídíò jáde ló ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ó tún sọ̀rọ̀ débi wípé wọ́n ti fóònù òun pe láì wọn ọ̀lọ́mọ́ àbí ó ní kankan tí wọ́n ṣe mistake tẹ̀ ń di fóònù ni tọ́fẹ̀ ìjọmọ bí ìgbà tí èèyàn ń takò yàn bàbá wa yóò sọ̀rọ̀ gbogbo ẹ̀ tó fi di pé Lèmọ́mù ha lórí mọ́mbàrí yìí wá jẹ́ stéèjì tó jẹ́ wípé gbogbo tí bá ti ń bẹ lọ́kàn Lèmọ́mù orí mọ́mbàrí tó bá ti débẹ̀ lọ́jọ́ Jímọ̀ báyìí òní fi ṣe wútúbà ọ̀rọ̀ ọba ní ṣá gbogbo gbà débi wípé ó ń kálukú ti múra kalẹ̀ every Jímọ̀ wípé ọ̀rọ̀ ọba náà ló máa sọ ọ̀dọ́rọ̀ méjì ìgbà yẹn lèmi wá ń pa Lèmọ́mù lákèésí wípé ọ̀rọ̀ yìí ò lè tó báyìí tọ́lọ́rọ̀ yẹn ti ń lọ débi wípé ìwọ Làdáni ìwọ náà ń lọ jókòó tì wọ́n láàfin bí ìgbà téèyàn lọ sí amẹ̀bọ bí ìgbà téèyàn lọ sí ọ̀tẹ̀ so ó fi hàn wá wípé Lèmọ́mù ò ti lọ sáàfin mọ́ ṣùgbọ́n Làdáni rẹ̀ ó ń la àfin ó wá sọ lórí mọ́mbàrí ó gbé fídíò jáde ó wá nàka sí wọ́n gbé kámẹ́rà lọ sọ́dọ̀ Làdáni bá tútú mọ́lẹ̀ báyìí wípé ìjókòó sì tẹ̀ ń lọ jókòó láàfin ìjókòó ọ̀tẹ̀ kò sí tẹ́lẹ̀ kó fòun ṣe ibẹ̀ lèmi tí wọ́n ń bu Lèmọ́mù mọ́ra yìí pé ìgbà wọn yànjú pé ṣe bólóyè àfin ni yín olóyè àfin ni yín ìgbà tẹ́yìn bá wá kọ̀ tẹ́lẹ̀ lọ inú àfin mọ́ ta ni ó rẹpìsẹ́ǹtì yín bẹ́ẹ̀ tẹ́yìn pẹ̀lú bàbá ní iṣu ẹ̀ pẹ̀lú ọba ọ̀tọ̀ kápẹ́ ní ọ̀rọ̀ láàrin ara yín ìyẹn ọ̀tọ̀ àárín ara yín nìyẹn personal to personal iṣẹ́ ìlú ọ̀tọ̀ torí ọ̀rọ̀ yẹn ti di méjì kálá yẹra wa dáadáa iṣu wípé ọba as èèyàn Lèmọ́mù àgbà as èèyàn wọ́n jọ sọ̀rọ̀ papọ̀ àìgbọ́ra ẹni yé kápọ̀ wáyé iṣu yẹn ọ̀tọ̀ iṣu oyè tí wọ́n jẹ gangan ọ̀tọ̀ oyè Lèmọ́mù oyè ni oyè Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ oyè ni àwọn méjèèjì oyè Ṣọ̀ún ló yan oyè Lèmọ́mù ń ṣiṣẹ́ fàáfin ni Lèmọ́mù ní ń jábọ̀ ẹni tí ń lọ láàrin gbogbo mùsùlùmí pátápátá nínú Ògbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ òun ní ń jábọ̀ rẹ̀ fún ààfin ìyẹn lóyè sóyè then Lèmọ́mù tó jẹ́ figure head ń bẹ́ẹ̀ tọ́jú lórí oyè ò lè dá iṣẹ́ jẹ́ ẹni tó wà ńbẹ̀ ni ó jíṣẹ́ fún ọba tó wà ńbẹ̀ mo rò pé yé wa bẹ́ẹ̀ nítorí wọ́n fà tí ìmáàmù bá fi wá yarí pé òun ò lọ sáàfin mọ́ òun ò jókòó ńbẹ̀ mọ́ ìjókòó sì wọ́n ń ìjókòó ọ̀tẹ̀ ni ń bá bàbá Làdáni sọ bàbá yóò fèsì ọba mọ́lẹ̀ náà ni ibẹ̀ mo ti wá wò wípé ẹni tó joyè nínú ààfin tó wé láwà nínú ààfin tó jẹ́ wípé bàbá wa ọba Jímọ̀ Àjàgùngbadé kẹta kọ́nà kọ́fọ̀rọ̀ kẹ́ bàbá lọ́nà owó sì báyìí jẹ́ fi gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́ inú ààfin yìí gangan ni ló ti mú báyìí dání báyìí títí ń tọ́ bọ̀ wí
inú ààfin yìí gangan ló ti sáìn gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ wípé olóyè ọba lòun torí pé ìwé tí wọ́n gbé wájú rẹ̀ ó sàní tí wọ́n kọ bẹ́ẹ̀ professor sì ni kájẹ̀ pé kò tí ì di professor nígbà yẹn ká pé masters sẹ́kọ̀ wá kan tí ọ wà nínú ìwé ni àbí wọ́n kàn gbé báyìí lòdì lọ́wọ́ láì ṣe pé wọ́n gbé bàtì ń dì í ń sì ń fọwọ́ sí ní ẹ bá gbé bẹ̀rẹ̀ gbígbọ́ bàtì yẹn dì kéèyàn sá sọ̀rọ̀ èèyàn sọ̀rọ̀ láàrin ọ̀pọ̀ èèyàn ó fi wá kọwọ́ bọ gbogbo ìwé yìí àdéhùn ló sì ń kọwọ́ bọ̀ báyìí tó gbádá tó mú dání tó bẹ̀rẹ̀ tí tébù tí ẹ gbé fáìlì síbẹ̀ tó ń fìlì fọ́ọ̀mù ńbẹ̀ tó ń sáìn tó ń kọ́ yìí tó ń kọ́ tọ̀hún àdéhùn ló ń ṣe pẹ̀lú ààfin oyè rẹ̀ ń ṣàdéhùn pẹ̀lú oyè sọ̀hún ìwọ gangan ń ṣàdéhùn pẹ̀lú ọba tó wà ńbẹ̀ ìgbọ́n bá wá pọ̀ tó ní ò lọ sáàfin mọ́ débi tí wàá wò ó bí ìgbà téèyàn lo ọtọmátìkì tọjọ rẹ̀ kú lóye ni ọtọmátíkálì ọkàn yọ rẹ̀ kú lóye Ìmámù Àgbà yìí pé òòjọ́ ọba wọn sí mọ́ dẹ́sọ̀ nìkan wá lè dá dúró ní mọ́sálásí yẹn gangan kọ́ máa kírun jímà kó sì pè rẹ̀ ní Ìmámù Àgbà kó lóun rẹpísẹ́ǹtì ìlú ibẹ̀ lèmi ti ń wo àárín yẹn wípé ìdarapọ̀ máàfin ni ló fi hàn wípé ń ṣiṣẹ́ fún ìlú dídádúró ti ẹnìkan tó dádúró mọ́sálásí yẹn tó ń kírun dẹ́ mọ́sálásí yẹn wọ́n ní wọ́n ti tì í wọ́n ní wọ́n já ni so tí wọ́n wá tì tí wọ́n ní wọ́n já tí wọ́n ń kírun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ṣe tó wo àárín yẹn ń sìn àdàbí ẹni wípé ìlú ọ̀fẹ́ fọwọ́ sí èrò tí wọ́n ń kí yẹn torí pé wọ́n lọ́ba ti ti mọ́sálásí wọ́n ní wọ́n já nítorí ọba bá sì tì ọba kọ́ ló tì ìlú ló ti mọ́sálásí yẹn wọ́n ní wọ́n já padà wọ́n ní ẹ ṣèròyìn lérí rédíò àwọn tó já náà tó ṣèròyìn tiwọn náà ẹ wà nìyẹn ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́dọ̀ yìí o ọ̀rọ̀ làákàyè gidi ni ẹ rí i pé ìbẹ̀rẹ̀ fídíò yìí mo ní àbòsí àfà àbòsí àfà àwọn àmì ètò wọn á lè pè é ní àbòsí àwọn àfà ọ̀nà tó bá gbà yìí ó ń kálukú ojú tó ń kálukú bá fi rí ni ṣùgbọ́n èyí fídíò tèmi bá lọ yìí àbòsí àfà ni àfẹ́ ẹyọ kan ni mo ń sọ̀rọ̀ dé lórí tó fi wá di wípé Lèmọ́mù yóò ní ọ̀rọ̀ méjì láti sọ kò ní útúbà méjì kankan tó tayọ ọ̀rọ̀ bàbá wa sọ̀hún òwe ni tó ń kálukú ti wá mọ̀ láì ní parọ́ láì ní ṣèké wípé ọba Ghandi ni Ìmámù Àgbà ń pòwe mọ́ gbogbo gbà ó ti yó ń kálukú láwọn èèyàn jáde ni à ń bò mọ́ra yìí pé èèyàn sì wá máa fọba tayín ó sì gbọ́ bàálù rẹ̀ jáde ó sì lé ọba odidi ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ ó sì lé sórí gbá wọn ká gbọ́ ọmọ yọwọ́ ẹ̀ ọjà ti ń ṣe àwọn ńlá káyì ní kàyéfì ibo wọn ti ṣe é ibo ló ti ń yoru bí ọ̀rọ̀ yẹn tá bá wá gbé yẹ̀wò dáadáa tá gbé yẹ̀wò wọn ní bàbá pàṣẹ wípé ẹ padà sílé ìyẹn Ìmámù Àgbà pẹ̀lú àwọn tó pè mọ̀lẹ́bí rẹ̀ ẹbí Ayílára ẹ lọ yanjú ara yín torí wọn lẹ́jọ́ yìí ti wà nílẹ̀ tẹ́lẹ̀ kó tó di wípé bàbá ọba Ghandi àwọn dórí àpèrè wọn látàyè bàbá ọba Jímọ̀ ni ẹjọ́ ti wà nílẹ̀ wọn ní kódà wọn ń sọ wípé kò sẹ́ni tó lè dájọ́ yìí àyàfi tọ́ba tuntun míì bá dé ni ló ní agbára láti ṣèdájọ́ yẹn torí gbà wọn ní bàbá ọba Jímọ̀ Ajagungbadé ọlọ́kọ̀ fọ̀rọ̀ pé wọn ní bàbá ti wàjà wọn ní bàbá ti wàjà ẹni tó lè jẹ́ igbákejì ìrántí oyè wọn o ìpadà rántí ẹ̀jẹ̀ ká máa bọ̀rọ̀ lọ ẹni tó jẹ́ bóyá abẹsẹ̀ kọ́ ìpadà rántí ẹni tó jẹ́ igbákejì tó deléde ọba tí mú ààfin dání wọn ní kò lágbára láti ṣèdájọ́ lórí rẹ̀ so wọn ló kálukú tí a mọ̀ wípé bí ìdájọ́ bá tiẹ̀ wáyé ó dìgbà tó táwọn tó bá tuntun mí bá dé ọjà tí oníkálukú ń retí ó wá lè jẹ́ wípé ọba mùsùlùmí làwọn ń retí ìṣẹ̀mọ̀ pé bóyá ọlọ́ọ̀ni sọlá kí lè mọ́ mú àtàwọn èèyàn rẹ̀ káwọn máa retí ọba mùsùlùmí ìgbà tó lọ́wọ́ gbé ibi tí ṣe dé ọba kìrìsìtẹ́nì ló jẹ ṣé àmọ́ pé mùsùlùmí ló gbé ọ̀pá àṣẹ lé Lèmọ́mù Ọ̀jágbó lọ́wọ́ ọba mùsùlùmí ni ọba Ajímọ̀ ọba Ajagungbadé mùsùlùmí ni wọ́n mùsùlùmí bàbá àwọn ni wọ́n gbé ọ̀pá àṣẹ lé Lèmọ́mù lọ́wọ́ ń gbà ayé wọn kọ́dà àwọn láwọn ọ̀rọ̀ pẹ́pẹ́pẹ́ kan wáyé nígbà yẹn ipe lágbájá ńkọ́ wọ́n nígbà fẹ́ gbé tí wọ́n fà lọ́wájú ọba pé wọ́n ní bàbá Ajímọ̀ Ajagungbadé wá ní pé lágbájá ńkọ́ wọ́n ní akétí ọ̀gbọ́n yìí sọ̀rọ̀ yẹn wọ́n ní bàbá tó béèrè pé lágbájá ńkọ́ kọ́dà àwọn ní aṣọ débi wípé sẹ́ni yóò sì kéré báyìí ìyẹn wọ́n ń rí fà sí Ìmámù Àgbà yìí gbà yẹn pé ṣé kò sì kéré wọ́n sá sọ ọ́ lọ wọ́n sọ ọ́ bọ̀ wọ́n gbé ọ̀pá àṣẹ lé Lèmọ́mù lọ́wọ́ ńbẹ̀ ibẹ̀ mo ti ní sáìn tí wọ́n ya fọ́tò rẹ̀ ibẹ̀ wọ́n ti gbọ́ ọ̀pá àṣẹ pẹ̀lú ọwọ́ sí báyìí wọ́n ya fọ́tò rẹ̀ ó dúró pẹ̀lú àwọn èèyàn wọ́n ya fọ́tò papọ̀ ń fi hàn wípé nínú ààfin Ṣọ̀ún yìí gangan nílùú Ògbómọ̀ṣọ́ iná ti wí láwàní fún ṣé à ń farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ kan mo fẹ́ fàyọ o ṣùgbọ́n tá a bá tọ̀ ọ́ kẹ́sẹ́kẹ́sẹ́ ẹ̀yin náà mọ fídíò tèmi èmi túṣu dẹ́sẹ̀lẹ̀ kòkò ní sì sọ lẹ́yọ tí ó yòó ń kálukú àwa tá a ti ń bá bọ̀ látẹ̀yìn àwa tá a sẹ́ ń darapọ̀ yóò yòó ń kálukú àmọ́ bí a ti ń bọ̀ àmọ́ bí a dé pẹ̀lú làákàyè pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye àtọmọ ibi tí ọ̀rọ̀ bá tún fòfò ní sọ.
ọ̀rọ̀ ń lọ ẹbí Ayílára àti Lèmọ́mù wọn ò gbọ́ra wọn yé. àwọn takú jálẹ̀ wípé kì í sọmọ àwọn ọmọ rí. wọ́n ní wọ́n da eléyìí pọ̀ máwọn ni o. kódà ẹni tó jẹ́ lára àwọn tó jágbàlagbà nulẹ̀ yẹn wọ́n ń dákọ̀ àwọn kan wípé àwọn ni wọ́n ṣe jàǹbá fáwọn. torí pé àwọn ò fi bẹ́ẹ̀ gbélé bí ẹni tí ń gbé Ghana ẹni tí ń gbé òkè ọya ẹgbẹ́ tí àríwọ̀n tẹ̀ ní ẹbẹ́ lómi ibẹ̀ gan ni. àwọn ò fi bẹ́ẹ̀ gbélé àwọn tó wá wà nílé làwọn tó wọ́n bá ń lé tẹ́tọ́ fún pé àwọn ọmọ wa náà ni làwọn wá ń tì ká bọnu pé àwọn lágbájá sì dà wọ́n sì dà wọn jàǹbá lélẹ́ yìí ẹni tí èè sara wọ́n sì gbé láwọn lọ́wọ́ para wọn ni. kódà ibi wọ́n fà á mọ́ra dé wọ́n ní wọ́n fún ibi tí ń gbé mẹ́ kẹ́ ẹ lè mọ̀ wípé ìfẹ́ ń wá láti ilẹ̀ ni o kì í ṣe pé ńgbà tí wọ́n kọ́ mu délé wọn ní kàtàkàtà ìbẹ̀rẹ̀ kódà wọ́n ní wọ́n fún níbi tí ń gbé bí ilé ló tún ṣe ni o bóun ló tún ṣe náà ní ẹsẹ̀ rìn gidi. wọ́n nígbà tó yá ṣe mọ̀ pé Ọlọ́run kó ṣàánú wa ni bí rọ́bà bẹ́ẹ̀ nù kẹ́mi ẹ̀mí eré èkì gùn wọ́n là sí níbàtú. kí sara wà lára àwọn olórí ẹbí Ayílára bàbá kan náà sọ̀rọ̀ wípé kódà lágbájá sọ fóun wípé àwọn lu máwọn ni ibi orí wọn ti tẹ́lẹ̀ nu ibi orí àmọ̀lẹ́bí ti tẹ́lẹ̀ nu wípé wọ́n lu máwọn bíbó ṣé pé kì í sara wọn. nígbà tó sọ débi pé wọ́n lọ lé rédíò kọ̀ lọ lé rédíò wọ́n lọ́rọ̀ tó ṣẹlẹ̀ níbi yóò náà eléyìí sara wà. àwa rí nísìnyí wípé ẹbí Ayílára tó lòun ti wá pẹ̀lú Lèmọ́mù yìí gangan wọn ò gbọ́ra wọn yé. sara wa ara wa ni wa ní Lèmọ́mù bá láàfin tí ń kó sàtífíkẹ́ẹ̀tì yẹn bàbá yìí pé sàtífíkẹ́ẹ̀tì ni ọmọ inú lé lòun ẹnì kó ṣe wá dìnnà òun pé òun èkì ń sọ ọmọ inú lé sàtífíkẹ́ẹ̀tì rèé gbogbo tọ́jọ́ mọ́ wéré kódà wọn nígbà tí bàbá wo gbogbo tó kó kalẹ̀ bàbá ní òótọ́ nìwé yìí ṣùgbọ́n àwọn èèfún yẹn ní 100% ni o àwọn fún yìí kan ìwé ni bàbá wò ṣùgbọ́n káwá gbé ìyẹ̀wò wájú Ọlọ́run pẹ̀lú èèyàn lọ́ba tí àyè pè jẹ́rìí rọ́ tí wọ́n bá ní lágbájá òkè ń sọ ọmọ inú lé tàmẹ̀dò òkè ń sọ ọmọ inú lé bíbí rẹ̀ rújú a ò mọ́ rí ẹ dákun ẹja jọ fìlà ká ìgbé o ẹja jọ fìlà ká ìgbé nílẹ̀ Yorùbá yìí tí wọ́n bá léyìn òkè ń sọ ọmọ inú lé kan wípé bíbí rẹ̀ rújú tá bàbá rẹ̀ bóòlù ṣe jánu lé yìí àwọn tó mú ọ wọ́dà wọn nígbàgbọ́ sí àti wọ́n dà wọn ni àti wọ́n pe jẹ̀bẹ̀ lẹ́kọ̀ọ́ fáwọn ni ọjà ń tọ́ka àwọn mọ̀lẹ́bí láyà yìí pé àwọn nígbàgbọ́ sáwọn ẹni yìí kò ti sí tí wọ́n lè sọ fáwọn táwọn lè yiri ẹ̀wò bí ó gbà wọn lọ. wọ́n ní Lèmọ́mù òfojú hàn ní tó kó wọn bá ní sàtífíkẹ́ẹ̀tì ọ̀rẹ́ padà lé lọ́yẹ́jú ara yín ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ ṣe rí láti ilẹ̀ wá débi ẹdẹ yìí àwọn àjọ ọlọ́ọ̀bà àtìníyàn ṣé mọ̀lẹ́bí mi ilé mọ̀lẹ́bí èèyàn yìnyẹn lọ ẹ padà lé lódogun Lèmọ́mù ò lè padà lé tọ́lá àníyé sọ bí náà bá tán lásọ ẹ̀jẹ̀ ọ̀tán lè kaná ní títí mú wa sọ tá à ń sọ lásọ tún sọ tá à ń lù ní àmà gbogbo gbà ó ní páwọn tó wà ń ta ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ń lọ fọ́nrán rẹ̀ nìkan ni wọ́n ń rí fọ́nrán rẹ̀ nìkan ló gbòde kankan ní títí ń sọ jáde lọ́pọ̀lọpọ̀ ń tẹ̀lé wípé nígbà tí bàbá wa sọ tóun ò ti kún wọn ìlọ́fà tí wọ́n fẹ́ fi yọ̀ ń Lèmọ́mù sẹ́ni pọ́lọ̀ yẹn ò jọra wọn. dẹ́bi tọ́lọ̀ yẹn wà ní ẹ̀mọ́ fẹ́ ká ṣàkíyèsí nǹkan kan dáadáa bàbá wa sọ wọn ti lóògùn mọ̀sán gangan wọn ò lágbára lórí ọ̀rọ̀ yìí dáadáa nílà yóò wá o ẹ jẹ́ ká farabalẹ̀ wọn ò ní agbára lórí ọ̀rọ̀ Lèmọ́mù yìí tó bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé Lèmọ́mù padà sílé níwájú náà bá ti nìyàn tí ò sójoro ń bẹ tí ò síwàyó ń bẹ tí ibi tó sókun àwọn ibi tó rújú ní tí ò yé mọ̀lẹ́bí tó jẹ́ wípé lóòótọ́ ká wípé ọmọ inú ilé Ayílára ni ká wípé for instance òyìnbó mo sọ yẹ o ká wípé ọmọ inú ilé Ayílára ni lóòótọ́ èmi ọmọ bọ́yá ọmọ inú ilé ni bọ́yá ọmọ inú ilé kọ́ o bọ̀ ká wípé padà nulé òun pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wá jókòó lẹ̀ ọ́ ṣàlàyé ara rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ pé bó ṣe rí ni báyìí kàṣá báyìí káwòdì kọjá wípé ojú àwọn mọ̀lẹ́bí ọ̀lọ́bẹ̀ ọwọ́ àdá gbogbo èyí wọn yé kékan á rí pé àmọ́ ọba ti ṣàlàyé báyìí délẹ̀ èmi fi ń ṣàkàwé ni o kọ́ wá láyé mọ̀lẹ́bí látòkè délẹ̀ kọ́dà wọn padà dọ̀bálẹ̀ fún àti bàbá orun funfun ni àti bàbá orun dúdú ni àtàwọn obìnrin padà dọ̀bálẹ̀ fún tí wọ́n bẹ̀ pé àmọ́ padà wá ní ọ̀ kò ní wù wá kí oyè ìdílé yìí ọbọ̀ sọ́wọ́ aráàta ńlá fi gbógun bó ṣe wọ gan ni níta ṣe ni wọ́n ló ṣe ṣe mọ̀ pé wọ́n fà láàfin padà ìjà parí nù ni mo fi ní wípé bàbá ọba Ghandi gan lágbára ní yíyọ rẹ̀ bẹ́yẹn tí mọ̀lẹ́bí báyìí lè panupọ̀ tó fira rẹ̀ hàn nítòótọ́ nítòdodo wípé ojúlówó ọmọ ọkọ lòun tí wọ́n sì gbà gbọ́ tó fà àwọn ẹ̀rí hàn tí fẹ́ òun padà sáàrin wọn kí àwọn mọ̀lẹ́bí wa mú un padà sáàfin ìyẹn àfin bàbá wa sọ ti l'Ógbómọ̀ṣọ́ ṣe mọ̀ pé bàbá ni wọ́n pàṣẹ wípé wọ́n padà lé àti mọ̀lẹ́bí àti Lèmọ́mù kí wọ́n padà lé ìgbà wọn padà lé tí wọ́n sọ ní tùbínùbí káwí pọ́ padà sílé ni ẹ mọ̀ sí mi gbọ́ o káwí pé Lèmọ́mù padà sílé wọ́n wá sọ ní tùbínùbí wọ́n wá fẹ̀mí padà sáàfin nígbà yẹn kí bàbá wa sọ ohun ti l'Ógbómọ̀ṣọ́ His Imperial Majesty ọba Fọlábí Ọláoyè Ọládùnní Ghandi Òrùmọgẹgẹ kẹta kájọ pẹ́ lórí bàbá
ká pé bàbá wa kọ̀ ipá wọn ò dá a padà sórí oyè ọ̀rọ̀ wa dójú ẹ̀, ọ̀rọ̀ wa fojú hàn kedere, ọ̀rọ̀ wa fi ojú hàn gbangba wípé ọba gangan ló fẹ́ yọ Limamu lóyè. but àìpadà sílé, àìtẹ̀lé àwọn mọ̀lẹ́bí padà sílé, wọ́n jọ jókòó rántébù ó fira ẹ̀ hàn gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ, láìsí pé ọba padà, láìsí pé ó jókòó pẹ̀lú wọn, láìsí pé wọ́n gbọ́ra wọn yé, òtítọ́ ọ̀rọ̀ kankan kò lè fojú hàn, o ẹ má jẹ́ àtàrà wa o. wọ́n lẹ́yìn òkè ń sọ ọmọnulé, òun lọ́mọnulé lòun, ilé tí wọ́n sáwọn tí ojú òrìjìnà tí wọ́n wà kọ́ wọ́bẹ̀ ló lè wọ́bẹ̀, kọ́ lọ sàlàyé ara rẹ̀ fira rẹ̀ hàn ó lè dé bẹ́ẹ̀. oríṣiríṣi fídíò là ń rí, àbúrò mi ní, ẹ̀gbọ́n mi ní, ìwá ní, ẹ̀yìn ní là ń rí, ṣe tí wọ́n ní kí Limamu lọ sí ní ṣe. kèésòun ló ṣe o, torí wípé padà lè fi rẹ̀ hàn mọ̀lẹ́bí ni, èmi ò rí tó lé mbẹ́. tó bá jẹ́ pé lóòótọ́ ó dá Limamu lójú pé ọmọ bíbí inú ilé Ayílára lòun, ilé bàbá ọmọ ṣe ń lé ọmọ. ilé bàbá ọdún ọmọ ò lè lé ọmọ, kódà kẹ́yìn ò ní bàbá ọmọ láyé, tí ò ní bàbá, tí ò ní ìyá, tí ò ní yáàyá, adìẹ ò ní kú adọmọ ẹnu, adìẹ ò ní kú kádẹyìn ẹnu. àwọn tó jẹ́gbọ́n bàbá wà nulẹ̀, àwọn tó jábúrò bàbá wà nulẹ̀, Ọlọ́run lè pa gbogbo wọn tán. àwọn obìnrin wà nulẹ̀, láwọn ìyálé àwọn ìyàwó kéékèèké tí ti dìyà ńláńlá síbẹ̀, láwọn obìnrin tó ti di ọkùnrin gbogbo wọn wà nulẹ̀, àwọn ìyàwó kéékèèké náà wà ń bẹ, àwọn ìyàwó tuntun wà ń bẹ. ṣé gbogbo wọn ni ó wà ní dá bàbá ìyá tó bí wọn, gbogbo wọn wà ní ẹ̀kọ́ àdísẹ́ni ẹ̀ka tó dá mà. ìní wọn ń ru oníkálukú lójú wípé àìpadà lé yìí àìfẹ́ kò títọ́ jáde ni, àìpadà sílé yìí o àìfẹ́ kí òtítọ́ kí òdodo kó jáde ni. tí Limamu bá padà lé, òtítọ́ padà fojú hàn kedere, bí mọ̀lẹ́bí ni ò gbé yẹ̀wò dáadáa ni yóò fi rẹ̀ hàn wá. ẹ̀dẹ̀ má jẹ́ ká tara wa o, tá a bá ní pé lóòótọ́ ojúlówó ọmọ ọkọ ni tí wọ́n dá padà, nídàkejì tí wọ́n ń kọ́ táwọn èèyàn lérò wípé ojúlówó ọmọ ọkọ ni, táwọn mọ̀lẹ́bí tí wọ́n ṣe ìwádìí sọ́tún ṣe ìwádìí sósì ìdájọ́ jókòó lẹ̀ tí wọ́n á rí wípé kì í sára wọn, sẹ́mi pé wọn ò lè dá padà ẹ má jẹ́ àtàrà wa o, wọn ò lè dá padà sáàfin o. tí wọ́n báyìí ti lè gbé yẹ̀wò, tí wọ́n yiri ẹ̀wò, tí wọ́n yẹ̀wò fínífíní látòkè délẹ̀, tí wọ́n rí pé léyìí kì í ṣẹ̀jẹ̀ wa rárá, ẹ má jẹ́ àtàrà wa, wọn ò lè dá padà sáàfin. bọ́yá ìní wọn ba Limamu lẹ́rù, ṣe tí mo sọ yé wa, bọ́yá àárín yẹn ìní ba Limamu lẹ́rù, bọ́yá àárín yẹn kọ́ ọ̀wá yé ẹnìkan kan, Limamu yìí gangan kókó tó tàǹdì aṣọ yìí onìkan ló lè tú, kókó tí wọ́n so mọ́ bí okùn ràbàdì tí wọ́n dè pa yìí ọwọ́ rẹ̀ ń kọ́kọ́rọ́ wà tó lè fi tú, òun ní ọ̀wá fi rẹ̀ hàn tọ́lọ́rọ̀ yìí sọ náà ló gbé sórí atẹ́gùn. àárín mọ̀lẹ́bí ló yẹ kó jẹ́, láàrin mọ̀lẹ́bí wọn ní ilé kejì gan ọ̀gbọ́dọ̀ gbọ́, àwọn agbolé tọ̀sán láti wọn ọ̀gbọ́dọ̀ mọ́ ti ń lọ, àárín wọn ló ti yẹ kí wọ́n yanjú tí wọ́n yanjú, wọ́n sì mú un lọ́dọ̀ bá padà. àmọ́ tẹ́lẹ̀ ní bàbá ti mọ̀ pé ara wa ni, wọ́n sì mú un lọ gbogbo yanjú, ìyẹn tó bá jẹ́ wípé ojúlówó ọmọ ọkọ ni. ọ̀rọ̀ wa dìbì àná báyìí, ṣe rí àárín tí mo tọ̀ wá ní, tá a bá tọ̀ bẹ́ẹ̀ yẹn wàláhì fídíò yìí ò lè nítumọ̀, ibi à ń lọ galadé yìí. ẹ rí i pé àkọlé fídíò yìí àbòsí àfáà mo pè é. àfáà kan wá ṣe fídíò ní àná, báàrọ̀ yìí sì ló ṣe fídíò yẹn ni, mo ń padà bọ̀. ẹjẹ́ tó jókòó fíìmù ẹsẹ̀ wa bẹ̀rẹ̀ ní báyìí. àfáà kan wá gbé fídíò jáde, àfáà ti ń sọ̀rọ̀ rẹ̀ bọ̀ yẹn tí mo ní wípé ọ̀rọ̀ ń pa pásítọ̀ kan àtọmọ mùsùlùmí kan, tí pásítọ̀ yẹn ṣe ìrànlọ́wọ́ fọmọ mùsùlùmí yẹn, lẹ́yìn ọ̀rẹ́ yìí ọ̀rọ̀ disu atayanyan ọmọ mùsùlùmí padà dọ́dọ̀ àfáà táwọn yìí, the same àfáà yẹn ló tún wá sí fídíò jáde. mo sọ pé fídíò tó jáde ní channel mi kélé yìí tó jáde, ẹ lọ wo fídíò yẹn, ọ̀rọ̀ ọ̀fíìmù yóò wá yé yín dáadáa. àfáà yìí wá ní pé ẹnìkan sẹ́ndì fídíò kan sóhun, fídíò yẹn wá ń túmọ̀ sí wípé bàbá wa Bagandi wọ́n bẹnu àtẹ́lu Limamu Ògbómọ̀ṣọ́, wípé kò yẹ kó bá ó ṣe bẹ́ẹ̀, kò yẹ kó bó lè sọ̀rọ̀ bẹ́ẹ̀, kò yẹ kó bó lè ṣègbésẹ̀ bẹ́ẹ̀. bí bọ́rọ̀ tí bàbá wa sọ, bàbá wa Bagandi, bọ́rọ̀ yẹn tóbi, ó wúwo, àwọn mùsùlùmí ò gbọdọ̀ gbọ́. tí àwọn mùsùlùmí bá gbọ́, ó lè disu atayanyan, ó lè dá wàhálà sílẹ̀, torí pé olórí ẹ̀sìn nínú ẹ̀sìn Islam ni Limamu jẹ́. ṣùgbọ́n ẹnu tí bàbá wa sọ òun fi pe Limamu àgbà yẹn pé kọ́tọ̀nà, irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì lè di ogun, ó lè di wàhálà. ìwọ́n ń rọ Limamu wípé kí Limamu ọmọ dá ọba lóhùn kọ́ mọ́ fèsì, wípé òun yára ṣe fídíò yìí jáde ni o, kó lè kan Limamu lára, ọbẹ̀ àwọn ẹ̀kọ́ bóun ṣe tí ó fi kan Limamu lára. tí Limamu bá dórí mámbàrí, ìyẹn ní jímọ̀ tó níyì ni o, kọ́ mọ́ tu bí ejò bí ṣe mọ́ tu bọ̀, kọ́ mọ́ sọ̀rọ̀ lé lórí rárá, kọ́ wá tọ́pìkì dè mú. ṣùgbọ́n lọ́rọ̀ yẹn bàbá ìwà fẹ́ lójú,
ó ń fi làákàyè gbé ọ̀rọ̀ yẹn jáde bí ìgbà téèyàn ń wá ẹni èèyàn tí ń wá ẹni lèmọ́mù tí ń wá ẹni àwa mùsùlùmí wípé ọ̀rọ̀ yẹn ó tóbi gan kìí ṣe irú ọ̀rọ̀ tó yẹ kó jáde lẹ́nu ọba sí lèmọ́mù ni torí pé ipò ọba ipò lèmọ́mù olóyè ńláńlá méjèèjì ó wá gírèdì wọn sí dédé ó ní kódà tí wọn bá tún fi olórí pè olórí ńláńlá dédé làwọn méjèèjì so òyìn fi ń yé wa indirectly pẹ̀lú ọgbà àríkèrèkè wípé lèmọ́mù pẹ̀lú ọba ẹgbẹ́ ni wọ́n lèmọ́mù ìlú pẹ̀lú ọba ìlú ẹgbẹ́ ni wọ́n ẹnìkan ò ju ẹnìkan lọ alọ́lọ́mọ ní kí ìlú ọ̀pọ̀ ìlú mùsùlùmí ọ̀pọ̀ ní Yorùbá yìí o àwọn àfáà yìí ọba dá pìtìpìtì rẹ̀ káfí wẹ́lú Ìlọrin ṣé lèmọ́mù lọ́ fọba jẹ ni àbọ̀balẹ́fẹ́ ló fi lèmọ́mù jẹ báwa ṣe ń gbọ́ tá a sì ń rí ọba ní fi lèmọ́mù jẹ títọ̀ Ọ̀yọ́ ti tó àṣírí rẹ̀ ọba Ọ̀yọ́ kú ọwájà lèmọ́mù kú ọwájà láì jẹ ọba wọn ni wọn ò lè jẹ lèmọ́mù ọba wọn kọ́ jẹ wọn tó jẹ lèmọ́mù gbà wọn sì jẹ lèmọ́mù ní tí wọ́n sọ ń bẹ̀ wípé ọba ló ní mọ́sálásí ọba ló ní mọ́sálásí rẹ̀ ọba nìkan ló sì láṣẹ lọ́lẹ́tọ̀ ilé ń fi lèmọ́mù jẹ mọ́sálásí ìyẹn mọ́sálásí ọba mọ́sálásí jímọ̀lú Ọ̀yọ́ kọ́dà ká má tara wa o ó ní ìdílé tí ń joyè lèmọ́mù wọn ọ̀kan lé lọ fa àfa kan wá ń bì kan nípa ìyáká pé wá jẹ lèmọ́mù ń bí irọ́ ni ṣùgbọ́n sí àfa yìí fi ń yé wa bó ṣe yé mi sí mo ń sọ yẹn o wípé ọba pẹ̀lú lèmọ́mù ẹgbẹ́ ni wọ́n àwọn àríyànmọ́ fẹ́ ká fura sí o ìwà tó ń wá ẹni lèmọ́mù ń wá ẹni àwa mùsùlùmí wípé kí lèmọ́mù ọmọ fèsì wípé kí lèmọ́mù ọmọ fèsì torí pé ọ̀rọ̀ yẹn tóbi gan táwọn mùsùlùmí gan bá gbọ́ tí lèmọ́mù gan bá fẹ́ fèsì lérí rẹ̀ yọ kọjá bẹ́ẹ̀ ó sì lóhun parí ìjà tàbí sọ wípé gbogbo sọ̀rọ̀ kó rántí ẹ̀ ní màá gbọ́ gbogbo sọ̀rọ̀ kó rántí ẹ̀ ní màá gbọ́ o bó bá ń ṣeré kó múra síre tó bá ń ṣe ìka kó múra síka àtòrí àtìka ìka kì í gbé Ọlọ́run ló mẹ́ni tó máa rọrùn wọ̀ nínú wa kágbáyé ṣe rere nítorí mi ṣe fídíò yìí gangan ni wípé àáfàá yìí ti dá sọ̀rọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel àti Muyideen gbogbo èèyàn ló hólé àáfàá yìí tí ọba náà tó tún dáwọ́lé pẹ̀lú lèmọ́mù àgbà yìí wọ́n ti ṣe fídíò kan àbí méjì sẹ́yìn tí wọ́n ní the two giants nítorí mú mi pàkíyèsí àwọn ọ̀rọ̀ yìí sáwọn àáfàá wa ni wípé ẹ̀yin nìkan lẹ kéwú lóòótọ́ àwa tá àkéwú náà wà rẹpẹtẹ ṣùgbọ́n wàásí tẹ̀ ń ṣe jáde àwa ń dè mọ́wọ́ gbogbo wàásí tẹ̀ ń ṣe jáde lẹ́yọ kọ̀ọ̀kan èjì àwa ń gbọ́ àmúlò àti ń dè mọ́wọ́ díàfọ̀ ṣé ọba pẹ̀lú lèmọ́mù sẹ́gbẹ́ ni wọ́n níbi ipò sẹ́gbẹ́ ni wọ́n nùlú torí tàfà yìí ti jẹ́ lèmọ́mù mọ́ṣáláṣí tí lèmọ́mù Ògbómọ̀ṣọ́ náà jẹ́ lèmọ́mù àméjèèjì jáfà kọ́dà ó sọ débi wípé yunifásitì tí lèmọ́mù ti jáde ìlú náà ti jáde ó kàwé gboyè ó ka kéwú gboyè bí gímọ̀ alágbàro bá wá gùn sóhun pẹ̀lú ọ̀gá rẹ̀ wá lẹ́gbẹ́ torí tí àfà kan bá ń síwàwù tí lèmọ́mù kan bá ń ṣe ọ̀rọ̀ sọ tó ń ṣẹṣẹ̀ gbé kò sẹ́ni tó tayọ àṣìṣe láyé ẹ kí ìsọ̀rọ̀ tí mo sọ o kò sí ẹnì kankan tó lè sọ wípé òun ò lè ṣe àṣìṣe tàbí òun ò lè ṣe ọ̀rọ̀ kan sọ ọlọ́mọdé àṣìṣe ọdún kálukú gbàdúrà nígbà tí lèmọ́mù bá wá sí ẹsẹ̀ gbé tí ò sí lèmọ́mù ẹgbẹ́ rẹ̀ tó lè pa á sákèésí tí lèmọ́mù bá sí ọ̀rọ̀ sọ tí ò sí lèmọ́mù ẹgbẹ́ rẹ̀ tó lè pa á lákèésí wípé ẹ padà mẹ́ẹ̀ tí lèmọ́mù bá sí wá àṣìṣe tí ò ní sáfà tàbí lèmọ́mù tó lè jáde wípé ẹ kíyè sáàrin yẹn kéwù yẹn òkè lẹ́yìn tí kíkà rẹ̀ òkè wọ́n ti wọ̀ ìsàlẹ̀ lẹ́ka sí kò ní sáfà tó lè kọ̀rẹ́tì ẹ̀ tó ń kálukú wá ń ṣe níṣe wípé tó bá kàn gba tèmi náà kí n rẹ́ni kún mi ibi òtítọ́ ọ̀rọ̀ òdodo bá ti wá jáde tá àfà ò bá lè sọ tọ̀rọ̀ tí àfà ò bá lè sọ òdodo ta ló fẹ́ sọ ṣé pásítọ̀ ní àbáwá sọ ni àbí babaláwo mo fi sọ wípé àbòsí àfà kìí ṣe gbogbo àfà o ẹ má sì mí gbọ́ o àbòsí àfà àfẹ́yọ̀ kan lè sọ yẹn ọwọ́ ń sọ ọ̀hún pọ́n jẹ́bẹ̀ lẹ́kìsà pé ojú oorun ló ti rí ẹ̀yìn pọ́dà oorun dá lójú oorun ọ̀dá lójú rẹ̀ kún owó ojú ẹ̀ tá ń bẹ̀ sórí ta ló fẹ́ gbọ́ sórí àníkà ẹ̀rin ọ̀nà tíjà ó fi parí àníkà ẹ̀rin ọ̀nà ẹ ṣe wáàsí fẹ́ni tó bá yẹ kẹ́ ẹ ṣe wáàsí fún ntí ó bá jẹ́ téèyàn kó gbé kalẹ̀ ntí ó bá jẹ́ téèyàn kó gbé kalẹ̀ ẹ béèrè ẹjọ́ ẹ túṣu désàlẹ̀ kòkò tó bá jẹ́ pò ń lọ́ba ní lóòótọ́ àwọn tó bá yẹ kẹ́ ẹ̀bùn lárọ̀ wa tí ẹ bá wá ṣe ẹbùn náà sọ̀rọ̀ kúrò lórí oyè olóyè òǹkàdùkú wa ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ pé à ń wá ojú rere sójú rere èèyàn lẹ́yìn ká máa wá ní àbítọ́ náà ẹ̀yin náà lẹ́ fi gbogbo kìíní ṣe wáàsí ẹ̀yin lẹ́ mú lò yìí ẹ̀yin lẹ́ fi ń ṣe wáàsí fún wa o ẹ̀yin lẹ́ dẹ̀ ń rúfin ní tẹ́ ń ká jáde ẹ̀yin náà lẹ́ ń takò kọ́ máa sí àfẹ́ ẹyọ kan àbí méjì tó ní bá bàbá yìí sòtọ́rọ̀ then àkíyèsí ńláńlá fídíò kan ló ní wọ́n sẹ́ndì sí ẹ lórí lẹ́sẹ̀ fídíò lé lórí o ṣé gbogbo fídíò tí lèmọ́mù yìí ti ń ṣe látijọ́ yìí tí fi ń yàkàyàkà ọba ṣé gbogbo fídíò tí lèmọ́mù yìí ti ń ṣe látijọ́ yìí tí fi ń pòwe mọ́ba kò sẹ́ni kankan tó sẹ́ndì ẹ̀ sí yín
ẹ rí yẹn wò lórí internet, ẹ rí yẹn wò ní channel rẹ̀ tọ́lẹ̀ ẹ̀ sọ̀rọ̀ rí, kò sẹ́ni tó bí yín sọ. tó wá jẹ́ pé ọ̀kan tí wọ́n post sí lójú oorun náà lẹ ti wo fídíò yẹn lẹ ti dìde sẹ́rí pé oorun bẹ lójú mi lórí kójú mi ò kílíà. ẹ jẹ́ ká fi àbòsí kalẹ̀ fa, ẹ jẹ́ ká fa àbòsí kalẹ̀ o, ká sọ ọ̀rọ̀ bó ti tọ́, ká sọ bó ti yẹ, ẹ fìdí òtítọ́ múlẹ̀, ẹ jẹ́ kó yé gbogbo àgbáyé wípé òtítọ́ òdodo wà nínú ẹ̀sìn Islam, ẹ jẹ́ kó yé kìrìsìtẹ́nì, kó yé àwọn oníṣẹ̀ṣe, kó yé àwọn mùsùlùmí ẹgbẹ́ ara wa gangan wípé kò sí ẹ̀sìn tó tún ní òtítọ́, tó ní òdodo, tó dúró di òtítọ́, tó dúró ti òdodo ju ẹ̀sìn Islam yìí lọ. ẹ̀sìn wa ní fi rẹ̀ hàn o, Kùránì ò ní gbé rẹ̀ jáde o, àdìtì ò ní gbé rẹ̀ jáde, kò sí sẹ́nì kankan tó lè sọ pé òun lọ́lọ́run rí báyìí. lára ẹ̀yin àáfàá yìí gangan ni láti máa dọ́lọ̀ mọ̀, lára ẹ̀yin àáfàá rere yìí ni láti máa rí ìwà Nábì Muhammad sallallahu alaihi wasallam, àríkọ́sẹ̀ rẹ̀ á máa rí lára yín. ẹ̀sìn Islam wà mọ́ mọ́ àwa tá a ka kéwú tí à ń tẹ́tẹ́ tá a jẹ́ olùjọ́sìn tá à ń gbọ́ wà sí inú wọ́wà máa dùn. ibi wọn bá ti dá ọ̀rọ̀ yín kalẹ̀, ó sàwọn ẹlẹ́sìn míì nìyẹn ṣe ara wa náà ni á lè máa róhun rere sọ nípa yín. gbogbo àfáà tí ó bá lè sọ tó ìsàfà, gbogbo àfáà tí ó bá lè sọ òdodo kó dúró ti òdodo, wàláhì tàláhì kì í sábà lójú tèmi. ẹni ọlọ́run nìkan lèèyàn bẹ̀rù, èyàn bẹ̀rù èèyàn. gbogbo òní yìí sì ni ẹ̀ ń bẹ̀rù kú, ẹ̀ ń bẹ̀rù gbogbo ẹ̀, ẹ̀ lè sọ òtítọ́ ọ̀rọ̀ bí wọ́n sì gbowó fún yín ní nobody knows. gbogbo yín lóòótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ ọ̀tọ̀ ní tẹ́ ń sọ, wọ́n sẹ́ndì fíìmù sí lójú oorun, ṣé ẹyọ kan tí ẹ̀ lẹ́rí ilẹ̀ wa ń yàkàyàká, èyí tó ń ti ṣe láìmọye ńkọ́, àní sọ́tán àtúnpadà bọ̀. ẹni tó bá lè mọ bí ó ṣe dọ́dọ̀ ìmáàmù Dr. Tọ́lá ẹjọ́ dọ́dọ̀ wọn, mo fi Ọlọ́run búra mi pé wọn, mi ì dẹ̀ ní pé wọn, because justice is my concern, justice is my concern, and justice is my concern fún ìbáṣepọ̀ èmi àti ẹ̀dá, sincerity is my concern ní ìbáṣepọ̀ èmi àti Ọlọ́run ọba ẹlẹ́dàá mi. ṣùgbọ́n tó bá mọ bó ṣe lè dọ́dọ̀ wọn ẹjọ́ dọ́dọ̀ wọn. Advice mi fún ìmáàmù Tọ́lá ó ní pé ẹjọ́ òní ni Jímọ̀, ìkànnì tí mo fi tètè fẹ́ ṣe kí ni breaking something náà nìyẹn. ìmáàmù Dr. Tọ́lá bó ti wù ú mọ ẹ mọ́ fèsì sí ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ tí bàbá wa Gandhi sọ tẹ́ ẹ bá ti palẹ̀ mọ́ àti sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yẹn pé èmi ń ṣe wọ́n ó yẹ kéèyàn sọ̀rọ̀, ó yẹ kéèyàn fèsì, ṣùgbọ́n Dr. Tọ́lá mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀yìn ẹ má fèsì torí Ọlọ́run, mo ń bẹ ìmáàmù Dr. Tọ́lá Ayílára ẹjọ́ torí Ọlọ́run ẹ má fèsì, tẹ́ ẹ bá ti palẹ̀ mọ́ èsì sílẹ̀ lórí ọ̀rọ̀ yẹn nídìí sí o, but ẹjọ́ ẹ má fèsì ìmáàmù Tọ́lá mo fi Ọlọ́run bẹ̀yìn. bí àwọn tí wọ́n súnmọ́ ẹ bá ti wò pé no this is nonsense Dr. ìmáàmù Tọ́lá ẹ gbà wípé àlàáfíà ìlú ó tóbi ju insult tó bá ṣẹlẹ̀ sí yín lọ. ìmáàmù Dr. Tọ́lá mo bẹ̀yìn torí Ọlọ́run, personality yìí Ọlọ́run tí ó tóbi ẹ gbàgbé ẹ, kò sí ẹni tí ó lè demarket yín gẹ́gẹ́ bí jẹ́ pé kò sẹ́ni tó lè demarket bàbá wa Gandhi náà, kò sẹ́ni tó lè demarket yín. In academics you are holding a fantastic and fantabulous post, doctorate degree tí ẹ ṣe wípé honorary doctorate degree ìmáàmù Tọ́lá, it is great. ẹ mẹ́jà tara wa, ẹni tí ò bá tọ̀ ọ̀nà yẹn, tí ò bá gba ọ̀nà yẹn, tí ẹnìkan ò bá tọ̀ ọ̀nà yẹn ní ọmọ òkè dọ́tọ̀ kínní torí ẹ̀ ló jẹ́ pé kò sí mo ṣe mọ́ báyọ̀ fa nǹkan tó bá jẹ́ meritorious title òun ló bá ní wàláhì mi ò ní mú kúrò lára rẹ̀ ìpè ìmáàmù kínní, ọba kínní, dọ́tọ̀ kínní, no, gbogbo àwọn nǹkan tá a sọ yìí kì í ṣe ń tó rọrùn. So Dr. Tọ́lá ní in academics láti ilé di doctor wàláhì kì í ṣe nǹkan kékeré. ẹran tí bàbá wa ọlọ́lá jùlọ wa His Excellency Engineer Ṣèyí Mákindé the current governor for your state, ẹran tí wọ́n sọ náà nígbà wọn kì í fún doctorate degree yín wọ́n ní ipò yẹn kì í ṣe kò kékeré wípé àwọn gan tẹ́rì sí àwọn sápadà ni. So it means you are great. The post you are holding is great in academics, and in religion the post you are holding is great. You are the chief imam, undisputable chief imam of Ògbómọ̀ṣọ́ land. So torí Ọlọ́run ẹ má fèsì, Imam Dr. Tọ́lá mo bẹ̀yìn lórí pé Dr. Tọ́lá ń ṣe wọ́n ẹ má fèsì, ẹjọ́ torí Ọlọ́run tó bá jẹ́ pé ẹ ti palẹ̀ èsì mọ́ ẹ má fèsì, ẹ jẹ́ kí èsì máa fọ́ra rẹ̀. ìtumọ̀ eléyìí ni pé ẹ jẹ́ kí bàbá wa Gandhi gangan kí wọ́n padà realize pé táwọn ẹ̀bá padà jókòó wò pé ọ̀rọ̀ yẹn dẹ̀ tóbi o, ẹ já fún ẹ excuse pé ọ̀rọ̀ yẹn jáde ni, kò ń ṣe pé bàbá mi ni ẹ̀ ní táìmọ̀ pé ọ̀rọ̀ yẹn jáde kò ń ṣe pé bàbá wa Gandhi mi ni ẹ̀ ní pé ẹ wá àwọn ọ̀rọ̀ tẹ́ tó sọ lé pé a ní mi ò ṣe Imam Tọ́lá
ẹni kó jáde kó wá sọ ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀ ó túmọ̀ sí pé bàbá yẹn sì fẹ́ràn yín Imam Tọ́lá wàhálà ń ṣẹlẹ̀ lọ́wọ́ ni ìgbẹ́ èṣù kò dẹ̀ lápá tiẹ̀ ẹ̀ náà mọ̀ pé mọ̀dàrú lèṣù so ẹ mọ́ fèsì ẹ lọ ẹ jẹ́ kí n dá padà sínú Quran tẹ́yìn náà mọ̀ tọ́ ẹ pé náà lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ ó sọ pé idfa billati hiya ahsan fa idha alladhi baynaka wa baynahu adawatun ka'annahu waliyyun hamim ọlọ́wà ni wa ma yulaqaha illa alladhina sabaru wa ma yulaqaha illa dhu hadhin adhim ọlọ́run ní idfa billati hiya ahsan gbogbo ìgbà tó bá jẹ́ wípé orí tó dùn ọ́ látara ẹni tó dúró gẹ́gẹ́ bí ọ̀tá ó ṣe é ṣe kọ́ mẹ́jọ ọ̀tá ó jẹ́ wípé situation circumstance ló jẹ́ ó dàbí ọ̀tá lásìkò yẹn lórí mi mọ́ bí ọba àlú kan ṣe lè rò pé òun lè ṣàṣeyọrí pẹ̀lú kó mọ bá ìmáàmù ìlú yẹn ṣọ̀tá and at the same time mi ò mọ bí ìmáàmù ìlú kan ṣe lè rò pé òun lè ṣàṣeyọrí kó mọ nígbà tó bá ń bá ọba ìlú yẹn ṣọ̀tá especially láwọn ìlú tó jẹ́ pé wọ́n wà conservative tó Ògbómọ̀ṣọ́ jẹ́ ìkan bẹ̀ Ògbómọ̀ṣọ́ is one of the conservative towns Ògbómọ̀ṣọ́ is one of the conservative towns conservatism in the sense wípé ìmáàmù ọba wọ́n rò pọ̀ so ọba ò lè ṣe láì rí ìmáàmù náà ò lè ṣe láì rọ́ba so tí wàhálà bá wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ń ṣẹlẹ̀ ní àlejò ní wàhálà yẹn ó máa padà kúrò bẹ̀ so bàbá wa ìmáàmù Dr. Tọ́lá ẹ lọ gbọ́ yìí dáadáa please ẹ má fèsì tó negative in tó dáa jù rárá ni kẹ́ ẹ má fèsì tó bá jẹ́ pé ẹ fẹ́ fèsì ẹ wá fèsì tí Kùránì ní ká fọ̀ irú èsì wọn Kùránì ní ká fọ̀ in such a situation Kùránì ní idfa billati hiya ahsan if you want to defend yourself from anything that is negative comes to you from your enemy idfa billati hiya ahsan ọlọ́ni defend yourself in the best way ní kò fi defend ọlọ́run tó wá sàlàyé in the best way tàbí defend you ó ní fàídà lẹ́bi ìbáyìí nìkan báyìí àdáwà fèsì dáadáa débi wípé ẹni tọ́ta wà láàrin wa àti ẹ̀yẹ ka'annahu waliyyun hamim treat ẹ̀ bí ẹ pé is an intimate friend to you ẹ wo Islam ẹ̀yin tí Islam òye ẹ wo one of the beauties of Islam ọlọ́run ní in tọ́ dáa jù tó ọba rí ní tí ò tẹ́ ọlọ́run látọ̀dọ̀ ẹni tí ìjà wà láàrin yín bàbá ọba Gandhi àti Imam Tọ́lá àwọn kì í ṣọ̀tá o wọn kì í ṣọ̀tá ìjà wà láàrin wọn ìjà wà láàrin bàbá àtọmọ torí pé Imam Tọ́lá náà fẹsẹ̀ rí lẹ pé bàbá àwọn lọba Gandhi jẹ which is true ìjà wà láàrin bàbá àtọmọ lọ́wọ́ nìyẹn ìjà wà láàrin ọlọ́lá ńlá méjì ẹnìkan ní mẹ́sọ̀ bẹ́ẹ̀ mọ́ nígbà kan tí mo kọ́ sọ̀rọ̀ pé ọlọ́lá ńlá méjì làwọn méjèèjì ọlọ́lá ni ìmáàmù lù tí è ṣe pé kékeré pàápàá jùlọ ìmáàmù tó qualify ìmáàmù Dr. Tọ́lá qualify to be an imam now he qualified to be chief imam of Ògbómọ̀ṣọ́ nínú mọ̀ ó qualify ìmọ̀ èèyàn mọ̀ tán èèyàn mọ̀ mọ̀ ìgbà míì ibi tí level mọ̀ èèyàn bá dé ipò tí a bá gbé yẹn sí ó máa ń léyàn lérè kéèyàn tó lọ wá ìmọ̀ yẹn sí so Dr. Tọ́lá bismillah kò ní problem kí ni ó jẹ́ kí ni ó mú mọ̀ lágbára Ọlọ́run kò dẹ̀ ní tí tó fi lọ pàdé Ọlọ́run so gbogbo àyè ni ó fi ráàyè láti máa wà library báyìí láti máa kátírà láti máa kàwé sí so láti tún lè jẹ́ ẹni tí yóò láti lè ní doctorate degree ó mi degree for researcher èèyàn ti ó pass ilé kéwú ó sì researcher ni ó pass first degree ó sì research now ó pass second degree ó sì research now ó mọ̀ di PhD holder ní university wo the prestigious University of Ibadan the only university with Article D this is not the matter of pé mo jẹ́ UIT yes the only university in Nigeria with Article D is the University of Ibadan so ibẹ̀ ni Dr. Tọ́lá ibẹ̀ ló ti ṣe first degree ibẹ̀ ló ti ṣe masters ibẹ̀ ló ti ní PhD so wọn kì í ṣe ní UI o láti jẹ́ wípé Dr. Tọ́lá di doctor PhD holder láti University of Ibadan kò ra doctorate degree yẹn kò ra certificate yẹn ó merit ẹni ó deserve ẹni University of Ibadan fífún therefore Imam Tọ́lá ó qualify to be imam ọlọ́run wa ní Imam Tọ́lá tí mo fẹ́ kẹ́ ẹ má fèsì tí ó dẹ̀ dùn mọ́ mi kẹ́ ẹ má fèsì tí mo dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin concerned Muslims kẹ́ ẹ bá wa bá Imam Tọ́lá sọ̀rọ̀ pé kẹ́ ẹ má fèsì tó negative o ní tó dájú ní kẹ́ ẹ má sọ̀rọ̀ rárá gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà kí hamasa emotion kó mọ̀ gbé wọn gẹ́gẹ́ bí pé èmi náà ipò tó tóbi bàbá ṣírò ìmáàmù Ògbómọ̀ṣọ́ àkàyà àwọn tó ti lo àpèrè yẹn àwọn lákọ̀nsídà bẹ́ẹ̀ ni tàbá ṣírò bàbá wa ọba Ògbómọ̀ṣọ́ àkàyà àwọn tó ti lo àpèrè yẹn lákọ̀nsídà kì í ṣe ẹni tó bá òde presently so Imam Tọ́lá ìmọ̀ràn mi fún ni pé ẹ má fèsì tó bá jẹ́ pé ẹ fẹ́ fèsì ẹ kí bàbá wa ọba ẹ̀yìn wọn gẹ́gẹ́ bí Kùránì ṣe tọ́ yín níta gẹ́gẹ́ bí Kùránì ṣe ju níwèé Kùránì ní idfa billati hiya ahsan gbogbo ìgbà tó bá fẹ́ fèsì ọ̀rọ̀ fèsì pẹ̀lú ọ̀nà tó dáa gbogbo ìgbà tó bá fẹ́ retaliate in the best way fa idha alladhi baynaka wa baynahu adawatun ó retaliate débi wípé ẹni tí àwọn èèyàn ti rò pé yé lónìí yóò gbà òní tó wà ní jímọ̀ Imam Tọ́lá yóò fọ rere yóò yarí yóò bínú sọba Gandhi ọlọ́ni idfa billati hiya ahsan Imam Tọ́lá ẹ fèsì lọ́nà tó dáa tó bá yẹ pé dandan ní kẹ́ ẹ fèsì fa idha alladhi baynaka wa baynahu adawa kẹ́ ẹ fèsì ń kọ́ dáa débi wípé ẹni táwọn èèyàn rò pé ọ̀tá wà láàrin yín ka'annahu waliyyun hamimun ẹ tírìtì ẹ̀ bí ọ̀rẹ́ tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ti ìgbóhùn rẹ̀ ń jọ kan ẹ̀ nílé sùn ẹ wo bí Kùránì ṣe wí o ọlọ́wà ni wa ma yulaqaha illa alladhina amanu ọlọ́lẹ́nìkan wà ní ilé ṣe ń ta wí yìí kórin tó bínú kó sì wà ní kó tó bá fèsì táyọ̀ ọmọ hó kọ́ wá máa sọ pé èyí ní fèsì bínú ọlọ́ni illa alladhina sabaru ọlọ́láwọn tí ó lè ṣe bẹ́ẹ̀ làwọn tí wọ́n bá jó ní sùúrù èèyàn Imam Tọ́lá ẹja bá inú oníṣùúrù ọlọ́ni wa ma yulaqaha kò sẹ́ni tí ó lè fèsì dáadáa sí tí ọ̀dá tó ṣẹlẹ̀ sí illa dhu hadhin azimin ọlọ́run lápá àwọn tó bá jẹ́ pé wọ́n ní ìpín tó tóbi wọ́n wà prestigious lọ́dọ̀ Ọlọ́run ọba gan Imam Tọ́lá you are prestigious Imam Tọ́lá you are important Imam Tọ́lá you are great your friends know you are great your enemies know you are great ó kẹjẹ wípé ìbínú máa jẹ́ kéèyàn sọ pé ntí ntọ́ da ọ̀dà ọ̀dà ṣùgbọ́n mùsùlùmí gidi ìbínú ò ní jẹ́ sọ pé ntọ́ da ọ̀dà ó lè sọ pé ó da but mi ò fẹ́ ibi tẹ́ ti bá mùsùlùmí gidi ó ní pé ó da o but ìfẹ́ tèmi but ẹni tí inú bá ń bí tí Islam ò gáìdì ẹ̀ ntọ́ da ó lè sọ pé kò da ṣùgbọ́n ntọ́ da téèyàn bá fi ìbínú sọ pé ò da èyí ṣe gbé yẹn náà lórí ẹ̀ ò pé tí ó wà gbà pé ò da Ọlọ́run dákun mọ́ bẹ̀ ọ́ ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run mẹ́jọ dàrú bàbá wa ọba Gandhi Ọlọ́run bá ní máa kọ́ wọn máa ṣe Imam Ògbómọ̀ṣọ́ Dr. Tọ́lá Ọlọ́run bá ní kọ́ wọn máa ṣe Ọlọ́run dákun ṣàánú
ìtẹ́mi náà ṣe yìí dákun Ọlọ́run gbalẹ́sìn fún mi o wá àgbà ní tí yóò tún mú kí àlàáfíà tó tóbi kó jọba láàrin bàbá wa ọba Gandhi Ògúnmọ́gẹ́gẹ́ the son of Ògbómọ̀ṣọ́ àti bàbá wa Imam Dr. Tọ́láhà the great imam of Ògbómọ̀ṣọ́ wá bẹ̀ Ọlọ́run gbogbo ẹ̀yin mùsùlùmí àti gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ bá máa bá a dá sọ̀rọ̀ yìí ẹ dákun ẹ máa bá ní pẹ̀tù sí ni o ẹ máa bá ní pẹ̀tù sí ni o ẹ máa bá ní pẹ̀tù sí ni o gbogbo ẹ̀yin èèyàn ẹ bá mi fi Emmanuel yẹn lẹ mi kíka comment but n tó jẹ́ kí n rí pé Emmanuel kan bú mi òní pé kò sáwọn ọmọ tí wọ́n lè bá mi hold kámẹ́rà yẹn wọ́n wà available wọ́n ti lọ bí ẹ̀kọ́ tiwọn náà so mi ò dẹ̀ sọ pé mo fẹ́ ṣe program débi pé màá lè sọ pé ẹni tó fẹ́ bá mi handle program kámẹ́rà kó wà available so èmi náà ni mo fi ọwọ́ kan handle lẹ̀ fúnra mi so torí ẹ̀ mo ṣe rí comment I don't read comment gbogbo tí Emmanuel yẹn ń sọ yẹn Ọlọ́run bá ń kọ́ òun náà máa ṣe mo bẹ́ lọ́n fún Ọlọ́run bá mi fún ní ìdáyà Emmanuel Ọlọ́run ó jẹ́ kí o lè di mùsùlùmí bàbá tí wàá di mùsùlùmí náà Ọlọ́run ó jẹ́ kí Ọlọ́run bá ń tourism rẹ ṣe tó fi mọ̀ yìí pé o yẹ kó o lè wá sí orí péjì on péjì kó wá máa sọ̀rọ̀ ó ti yáwèrè orí àwọn òpè tó ń sọ yìí ẹ̀kọ́ tí mò ń sọ lọ́wọ́ náà ni màá tó fi bá ẹ lò Ọlọ́run ní Kùránì tiwa sọ wípé idfa billati hiya ahsan ìwọ Emmanuel yẹn mo ṣe wá sí fún báyìí o Kùránì tiwa sọ wípé sọ pé tó ń sọ sórí péjì mi ni pé ó ti yáwèrè orí àwọn òpè kankan if I should take it up with you o ò ní láìkí ara rẹ ní tí ń bá bọ́ tọwọ́ òfin bọ̀ kódà ó sọ wípé irú ayé kí ló wáyé but I will never do that because òun wá insult mi lórí page mi so you know what it takes now ìtọ́ bá wá mọ̀ kò bá òfin gan mu tó bá jẹ́ pé ọ̀fẹ́ gbọ́ Kùránì ọ̀fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run mi ìpè ẹ́ I did not invite you to come here so wọ́n sọ fún ọ wípé o trespass wọ́n lọ béèrè tó bá láwọn lawyers lẹ́gbẹ̀ẹ́ pé kí ni consequence trespasser wọ́n sọ fún ọ wípé it's one of the offences tó jẹ́ wípé òfin kò rojú sí but jẹ́ kí n bọ́ lo Islamic law ní ti Islamic law sọ fáwọn ní pé idfa billati hiya ahsan gbogbo ẹni tó bá sọ pé orí ẹ̀ pé ọya wèrè orí ẹ̀ ti dàrú tí bá ń bú ọ tó ń ṣépè ilé ọ Ọlọ́run ní ká má fèsì ló dáa wọ́n bá jẹ́ pé ká fèsì ó ní ká fèsì in the best way débi wípé ẹni tó jẹ́ pé ọ̀tá ló ń fẹ́ bá wa ṣe káwa máa bá ṣe bí ọ̀rẹ́ so Emmanuel you are my friend you are my tribal friend tó bá yẹ pé Yorùbá ni ẹ tó bá jẹ́ kò kí ṣe Yorùbá musa ọmọ Nàìjíríà ni ọ so you are my country friend Ọlọ́run bá ń kọ́ ọmọ ẹ ṣe Ọlọ́run bá ń tún reason rẹ ṣe Ọlọ́run wà yóò wà consolidate ẹ fún ẹ pẹ̀lú kó gba Islam tó jẹ́ the religion of peace assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuhu.